Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wá pé akúrò ojú ọjọ́ ṣe rí, mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò, èmi mọ yín náà ní olólùfẹ́ yín. Ayé ọpẹ́ yọ sí yọ lọ́tọ̀ títí yín náà. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, ayé ọpẹ́ wọn yóò fún wa, lórí ọmọ, lórí ìdáwọ́lé wa. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Dr. Zabby ayé ọpẹ́ yọ. Tẹ́ máa ń bá wa ká lọ ní gbogbo ìgbà tí ò sí tí ò ní tí ò rẹ̀ yín. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mo mọ̀ ọ́ lóore o. Mi ò ní ṣìwí, ẹ̀yin náà ní ṣìwà gbọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run, mi ò dẹ̀ wá ní jọra mi lójú. Èwo la mú wá fún wa lọ́jọ́ títí òní pé ká sáré ṣe àgbéyẹ̀wò ẹ̀. Oh my God, oh my God, oh my day. Àsìkò náà ti tó, àsìkò náà la wà yìí. Nǹkan tí bàbá Awólọ́wọ̀ sọ wípé tó bá ti yá, fúnra wa báyìí la máa dìde fúnra wa. Gbogbo nǹkan tó wá ń ṣẹlẹ̀ ní Áfíríkà ní àpapọ̀ ni. Ìgbà kan náà ó ti rí bẹ́ẹ̀ rí o. Ẹ bá lọ wo history nínú àwọn ìlú òyìnbó yìí náà. Àwọn kan náà rán dìde tán, bọ̀yí tó wá ṣẹlẹ̀ mi rò pé owó ọ̀sìn tó ń ṣẹlẹ̀ ní Áfíríkà. Bọ̀ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ti gbé bó ṣe ń ṣe dé. Fídíò kan tiẹ̀ wà mí báyìí tí máa fẹ́ kẹ́ wò. Oh my God, oh my God. Wípé in short káwọn èèyàn máa wá ṣe protest yẹn. Kí àwọn èèyàn, àwọn boys, àwọn boys, àwọn youths, kọ́ má tiẹ̀ wá ṣe protest mọ́ rárá. Ká má wá gbọ́rọ̀ protest mọ́ rárá. Bọ́ ẹ yọkan yìí, lóòótọ́ níṣẹ́. Bá ṣe sọ wípé Yorùbá nation ó milẹ̀, ó já wọn láyé ẹ̀rù bà wọ́n wípé oh my God, ibo leléyìí fẹ́ já sí. Ẹ tètè bá wa ṣe, ẹ bá wa lé gbòòwò, ẹ bá wa lé kàbàkàbà, ẹ bá wa lé gbogbo àwọn tó wà lẹ́yìn, gbogbo àwọn tó wà wọ́n jẹ, bá wọn lé wọn kàbàkàbà kọ́ mọ́. Bẹ́ẹ̀ náà leléyìí náà, ó milẹ̀ lóòótọ́. Ó ń bà wọ́n lẹ́rù, ó ń já wọn láyà, ó ń sáré kàbàkàbà, ó fẹ́ mọ bá olè fẹ́ jẹ́. In short kò tí ì dé gan, wọ́n ti ń tọ̀ sára. Oh my God, fídíò kan wà níbí báyìí. A whole governor, ìyẹn lè máa fi mọ̀ pé yes, ẹ̀rù bà wọ́n pípọ̀ yìí lóòótọ́. Yes, kudos fún àwọn tó dìde, tó ń gbèrú ohùn yìí sókè, tó ṣe ìgbìmọ̀ because ó ti bàjẹ́ kọjá, be careful. Kán tó gbowó oṣù, owó ti tán, owó ilé ò sí, owó náà ò sí, owó náà tẹ̀ tó ń lò, wọ́n tún máa béèrè lọ́wọ́ wọn. Ṣé ilé ayé leléyìí? Ṣé ilé ayé ni eléyìí? Oh my God, oh my day, oh my day, oh my day. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ, ibo ní ká gbà wọlé náà, mo dẹ̀ fẹ́ ká ṣe ní pápápá, bóyá ká tiẹ̀ gba ọ̀dọ́. Ẹ jẹ́ kọ́kọ́ gba ìwọlé náà. Àwọn youth ti dìde tán, wọ́n dìde togun-togun, wọ́n dìde toró-toró, tìjà. Ó ní go back, bí ìgbà tó fi nǹkan sẹ́nu ni. Ẹ wá wo go back yẹn, ibo ló jáde sí. Ká tó wá wọ ní, ẹ jẹ́ ká fi lè ṣe preamble náà, ká tó wá wọ kẹ́ lè mọ̀ wípé àwọn youth ṣe ní gbogbo Áfíríkà lápapọ̀ ni. Yes, wọ́n ti dúró tán. Nǹkan kíkan tó bá máa gbà, òun ló máa fún. Torí pé kíní, ó ní, a ní, kò ṣe pé a ní. Òyìnbó tí ò ní, àwọn gan rílé ayé gbé. Àwa tá ní àrílé ayé gbé, àjérò ayé, àjérò ọ̀run. Ilé ayé ò ṣe gbé, ọ̀run ò ṣe bínú lọ. Ìlú òyìnbó ò ṣe gbé, Áfíríkà kan ò ṣe bínú lọ. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Báwo ló ṣe rí? Bọ̀ á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Now let's go there. Please, you have the respect. I am fighting for you. You also, you have just to respect me. Please, you have to respect me. You must respect me. You must respect my dignity. Just go back. Go back. Protection. I'm telling you, go back. Leave me alone. I'm not telling you, I'm not talking to you. Go back. Rudi nyuma. Na mimi sina haja na wewe. Niko na haja na kikoo. Niko na haja na finance bill. Niko na haja na ile mwananchi ambaye anateseka. Wewe unapata mshahara. Mimi sina mshahara. I am fighting for my life. Just go back. Go back. Fighting for your life. Back. Go back. I am fighting for my life. Tàbí ẹ̀gbọ́n ni. Ó ní ìwọ gangan tó dúró síwájú òun, mò ń fight fún ẹ. Ikú ẹ wà nínú nǹkan tó ń kú lọ yìí. Wàá padà níṣẹ́, ó gbọ́dọ̀ fi ọwọ́ kan òun.
o ò gbọ́dọ̀ ṣe òun ní aburú kankan torí pé kú ẹ wà nínú nǹkan tóun kú lọ yìí ẹ̀tọ́ òun dẹ̀ ni eléyìí òun ṣe nàìjíríà lára àwọn ìlú tó ń ṣe protest ní áfíríkà nìyẹn òun làwọn kan wá dìde tán ní yorùbá nation ẹni kẹ má ṣe restructuring wọn ní kó má ṣe ẹ ṣáà pa wá ní bó bá ṣe wù wọ́n ṣáná ìfẹ́ ṣe wá no enough is enough má kú sílé má kú síta bíbí kan ló máa kú sí àwọn ọmọ lọ́mọ àwọn èèyàn lénìyàn àwọn ọmọ kéékèèké tó jẹ́ wípé wọ́n wá sílé ayé wọn ni àìmọye ẹni tó jí láàárọ̀ tó ń wò wípé irú ilé ayé wo lòun wá ẹ kí lòun tiẹ̀ wá ṣe gan tó ń ké àbámọ̀ tó ń sọ̀rọ̀ burúkú sí Ọlọ́run tó dẹ̀ jẹ́ pé nǹkan lẹ wà nídìí ẹ wá sọ pé kán má jáde mo sọ nínú prógráàmù mi tí mo ṣe kọjá àwọn kan sọ wípé àwọn ọmọ Ìgbò àwọn ló ń plan láti kógun wọ̀lú láti kógun wọ Èkó mo wá béèrè gẹ́gẹ́ bí Yorùbá ṣe ní Èkó bọ́ọ̀rọ̀ ajé tó wà ní Èkó Yorùbá ló ní ẹ má jẹ́ ká gbàgbé o tó bá ba nǹkan ọrọ̀ ajé jẹ́ ní Èkó 70% ó máa jẹ́ ti ọmọ Ìgbò báǹkì mélòó lọmọ Yorùbá ní iléeṣẹ́ mélòó lọmọ Yorùbá ní gbogbo àwọn àdúgbò tó lórúkọ ilé mélòó lọmọ Yorùbá ní nínú gbogbo àwọn àdúgbò tó lórúkọ lẹ́kọ̀ọ́ yẹn tá à ń sọ gbogbo àwọn properties táwọn ọmọ Yorùbá ní á ti ta tán fún àwọn ọmọ láti jẹ́ kán jápa ẹ lọ wo rate àwọn jápa ọmọ Yorùbá máa jẹ́ 80% nínú wọn mo mọ̀ wípé 97 òun ló máa jẹ́ ti èmi làwọn òbí ní Yíbò nǹkan kan bẹ́ẹ̀ yẹn tó máa jẹ́ èyí tó máa kù àwọn ọmọ Haúsá náà àwọn apín kékeré tó kù bìkan kí làwọn fẹ́ wá jápa wá ṣe wọn wá lọ fẹ́ sọ̀rọ̀ ń sìn wọn wá ń gbòòrò jáde ń gbégún jáde wá sọ pé ọjọ́ yẹn láti ọjọ́ yìí tó ti ń bàjẹ́ jẹ́ ká kọ́kọ́ lọ sórí fídíò yìí rúrò gbé bọ́ síta o gbọ́ngbà yẹn o mọ̀ pé àwọn èèyàn ń kú o mọ̀ pé jàǹbá wà o mọ̀ pé kò sí security o mọ̀ pé àwọn èèyàn lọ ń pokùnso o ìsìnlẹ̀ máa wá sọ wípé wọ́n fẹ́ fi kógun wọ Èkó ni Yorùbá ló ní Èkó bọ̀ ta ló ní ọrọ̀ ajé Èkó ẹ jẹ́ ká sọ fact sọ òtítọ́ wàá rí ìyọ́nú Ọlọ́run mi sí nídìí àbòsí Yorùbá ní mí Yorùbá nìran mi ọ̀ tó bá dójú ọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ òtítọ́ ọ̀rọ̀ wọ́n ní right láti lè jẹ́ pé kó di bó ṣe dì àwọn ọlọ́ba endsars àwọn ọlọ́ba jẹ́ àwọn olóṣèlú fúnra náà bàjẹ́ torí wọ́n ti rí ibi tó ń padà lọ wọ́n rí ibi tó ń padà lọ pé àwọn ọlọ́run àwọn boys jáde torí wọ́n mọ̀ wípé bọ́n ṣe ń lọ yẹn bàbá lòun fẹ́ lọ jẹ president kò dẹ̀ fẹ́ jẹ́ kán bà ìjọba Tinubu jẹ́ láti ọwọ́ òun ẹ jẹ́ ká lo làákàyè àwọn wo ló ń rán síta tó fi bẹ̀rẹ̀ sí ní máa fọ́lé àwọn wo ló ń rán síta ilé mélòó ló jẹ́ bí àwọn ló fà á àwọn pípù yìí ni àwọn ló wà nídìí gbogbo everything tó bá jẹ́ gbà tán jáde náà béèrè lọ́wọ́ wọn náà listing sí wọn kọ́ ṣèbọn wò wọ́n ni bọ́rọ̀ Nàìjíríà bó ṣe rí nìyẹn nǹkan aburú mélòó ló ṣẹlẹ̀ ní Nàìjíríà tí bàbá búbù tó tiẹ̀ tó sọ̀rọ̀ lé lórí at the end of the day Bọ́lá Ahmed Tinubu ẹ̀gbọ́n nǹkan tán sọ ní lẹ́yìn ìgbà tán jáde wọ́n ní ta ló ní proof lọ́wọ́ ta ló ní kinní kan lọ́wọ́ ta ló ṣe kinní kan ṣọ́ tiẹ̀ kédàrò ṣọ́ra tiẹ̀ ta wọ́n ìgbà tán ní Nàìjíríà máa da kò ń ṣọdún mẹ́jọ nǹkan tó ti bàjẹ́ ṣáwọn ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣọ́ọ̀ mọ̀ ipò ti bàjẹ́ ẹ wá wo irú eléyìí sí nǹkan tẹ̀ mọ̀ ipò bàjẹ́ ẹ wá débẹ̀ tán ẹ tí wàá ń pín owó ẹ ń pín láàrin ara yín Ṣètìmá ẹ ń kọ́lé 30-something.5 billion dollar ẹ̀gún fún èèyàn kan láti fi kọ́lé níbi tí hospital ò ti dá níbi tí ò ti sí security first lady lélẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ sáré wo first lady. 1.5 billion naira has been approved for the First Lady's office car purchase. Did you hear what I said? 1.5 billion naira has been approved for the First Lady's office cars. First, the office of the First Lady is not in the Constitution. It's an illegal provision. Now, with the economic meltdown we are experiencing in Nigeria, it's not enough. It's not enough. Like, I don't understand. First of all, the First Lady has been a senator for a very long time. I think for 24 years. Yeah, 24 years. She has the whole money. Yeah. The husband has been in the office for many years. They have every money. They are not lacking.
Yeah. What number of cars do you need in your office that will be worth 1.5 billion naira? And nobody is talking. Nigerians are quiet because we are fools, big Yes. fools. I don't know I don't know. Oh my God, may God have mercy on this country. Is it that these people no longer have conscience? Now, as I speak to you, 5.9 billion naira has been allocated for a presidential yacht. You heard me right. 5.9 billion naira has been allocated for a yacht. You don't know what a yacht is, right? Is right? It's like a ship. It's a mini ship, more than boat. That is the same thing that Alice Madwekwe bought when she looted a lot of her money. One of what she used the money for. What the question now is, what is the president needing that thing for? For what? You have presidential jets, about 3 of them or more. You have so many helicopters. You have the power to ask any company to wheel one of theirs to you so you can use for any movement. You have official cars everywhere. Are you now traveling by water to where? Is there any country we cannot access by air? That's wasting of money. Wasting of money. I don't understand. Like, if these people becomes leader or I don't understand. Is it that they don't have conscience anymore? Hold on. Look at the way people are suffering in Nigeria. Yeah. You came on power. You increased fuel from 95, I've been 90 something, from 190 something. You took it all the way to 600 and. Rí ọ̀rọ̀ àti gúnúkọ́ àti whatever tẹ́ bá máa gbé jáde nígbà tí gbogbo eléyìí ṣẹlẹ̀. Ọlọ́run ti bínú sí ọ̀pọ̀lọpọ̀ ní Nàìjíríà yẹn ṣe é pé kọ́. Rí ọ̀rọ̀, rí nǹkan kan gbé jáde ńgbà yẹn. Ẹ wá lọ́mọ yín ló wà ńbẹ̀. Kò tí bàjẹ́ kọ́mọ yín tó wà kó tó débẹ̀. Ọmọ yín ò mọ̀ wípé nǹkan tó bàjẹ́ lòun fẹ́ lọ ra wọlé. Tó bá tẹ̀ jẹ́ pọ́n manage ẹ lọ. Ó wá worst. Bọ̀ ẹ̀yin ń pín owó. Ẹ̀ ń pín owó, ẹ̀ ń yá owó. Táwa lọ̀dẹ̀. 15, now 640. It's not enough. You are still what is this? Won't poor people rest in this country? Okay. It's not affecting you. No. And that is why you don't care. And the people working with you also do not have conscience. But Nigerians must wake up. Okay. We must wake up. Look, I don't care whatever happens to me at the end, but I know nothing's going to happen by the grace of God. We will continue to talk, let the people know and hear, because this is not right and it's not normal. Mọ̀ wípé ó máa wá ṣẹlẹ̀ báyìí. Ìgbà tó wá ṣẹlẹ̀ ẹ̀rù wá bà wọ́n. Ẹnu bàbá lòun náà ti fi ṣe protest nígbà kan rí. Ẹnu Rẹ̀mí ìyàwó Bọ́lá Ahmed Tinubu ló fi campaign wípé kò tí nǹkankan táwọn fẹ́ lọ mú ń bẹ̀. Ọlọ́run ti dá wọn láre. Ká má wá rí wípé ẹ fi owó inú àpò yẹn fi mú truck lọ sí hospital. Wọ́n wá sọ pé àwọn governors àwọn ni àwọn ló yẹ kán máa blame. Ẹ wá ń gbé àwọn èèyàn oríṣiríṣi jáde. Ṣé gbẹ́rù lè báyìí báyìí? Oh my God. Kán bẹ̀rẹ̀ sí ní máa bẹ̀bẹ̀, kán máa campaign fún yín, kán máa bàjọba yín jẹ́ torí pé a sọ fún yín. A ṣe kinní kan kó tó dá ni tàbí wọ́n máa ń sọ ẹ má jẹ́ yín ayín lówe yẹn jẹ́ kí n fi sílẹ̀ mú mọ́ kó jẹ́ kó bóyá mi ò mọ̀. Mo kàn ń pretend ni mo mọ ìwé tí mo fẹ́ pa mo ń pretend ni now. Ẹ jẹ́ kí n fọ. Now, apẹ́ kó tó dá ni lọ́rọ̀ kan ṣá. Nǹkan tó ti bá wọn sọ tẹ́lẹ̀ léléyìí wípé ìlú ò dá irú ò fara rọ. Ẹ wo the other guy tó kó gbowó Nàìjíríà jẹ Emefiele. Kí ló ń ṣe fún property ẹ̀ mélòó náà ti gbà láti fi tún tọmọ Nàìjíríà ṣe. Nǹkan tá máa rọrí mọ́ náà lélẹ̀ tí 4 years tó máa fi pé. Tó máa tún lo agbára tán tún máa lọ kó lè dá revolution náà kó sẹ́ni tó gbàdúrà ogun. Alẹ́ bí a ní arábọ̀ ó ń ká wa lára ó ń dùn àwa náà. Ìkà làwọn pípù yìí hàn lójú àánú. Ẹni ibi ni wọ́n, àwọn gangan ni first born Sátánì.
àwọn gangan ni first born Sátánì, àwọn gangan ni first born Sátánì. Ẹ jẹ́ ká wá lọ gbé, mi tí ní gbé ẹni tó ń bẹ̀bẹ̀, odidi gọ́vnà ó ń bẹ̀bẹ̀, in short ó ń sun ẹkún ni, ó ń sun ẹkún inú torí ó sọ pé tó bá pẹ́ lè rí ọkàn òun bóun ṣe ń sọ ọ̀rọ̀ yìí, òun ni màá gbé wálé. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sí question tí bọ̀bọ́ yìí, guy yìí, ọkùnrin yìí, broda wa yìí, ọmọ wa yìí tó béèrè fún. Ẹ jẹ́ máa bá mi ká lọ. Ṣé ẹ ti pín? Ṣé ẹ ti bá wa like? Ṣé ẹ ti fi comment sílẹ̀? God bless you. Ẹ máa bá mi ká lọ. Now. Have the names. So, hello, fellow Nigerians. We have this message from us. Voice ẹ̀yin ò jáde dáadáa. Ẹ jẹ́ ká manage ẹ̀ bẹ́ẹ̀. Government of Nigeria. The proposed protest that is about to take place in Nigeria on the 1st of August 2024. The federal government of Nigeria, the security operative and the intelligence, and the APC government is actually searching and looking for a way to fetch out the sponsors of this protest. We in African socialism, we have deemed it right to be patriotic citizens to release the names of those who are sponsoring this protest that is about to take place in Nigeria. Please, ẹ mú báírò àti pépà o, orúkọ tẹ̀yìn náà lè lọ wà ń bẹ̀ ọ̀ ẹjọ́ ẹ torí Ọlọ́run, ó dùn mọ́ mi bàjẹ́ àwọn orúkọ tó ń gbé jáde, àwọn orúkọ kàbìtì tó ń gbé jáde ẹ̀rọ bàbá mi pé oh my god, oh my god, oh my god, oh my god, tó ń kà lọ báyìí. Ẹ listen carefully, ẹ mú báírò àti pépà fa kẹ ẹ wá máa list ẹ sílẹ̀ tí sábà máa mú lọ sí àwọn tó ń lé Yàyà Bello kiri so that wọ́n máa lè mọ àwọn, in short a máa wá wọn síta níná. Ó ti di dandan àwọn tó ń ṣerú eléyìí, àwọn tí list orúkọ wọn tó máa jáde yìí àmọ́ àwárí ni àwọn pípù yẹn máa wá wọn rí. Ìṣọ́ọ̀kì ó ṣọ́ọ̀kì àwọn pípù yìí. Wọ́n mọ̀ wípé gbáwájú yọ gbẹ̀yìn yọ gbá agbede méjì yọ kóńtó gbàgbó wípé ẹnu ọ̀hún tiẹ̀ tí bọ́ta lásán gan a mọ̀ wípé àwọn pípù yẹn ti met àṣẹ ẹ̀ tiẹ̀ le, oh my god, àṣẹ ẹ̀ tiẹ̀ le ẹ̀ le o. Ẹ máa bá wa ká lọ. Ṣé ẹ ti rẹ́dì? Ẹ listen kẹ́ máa gbọ́ àwọn orúkọ náà bá a ṣe ń mú wa, kẹ́ ẹ máa kọ sílẹ̀ kẹ́ ẹ lè bá wa fi ránṣẹ́ sí gbogbo bàbá Bọ́lá Ahmed Tinubu àti gọ́vnà Èkó àti gọ́vnà Enugu, gọ́vnà Kàbà, gọ́vnà Ogun State, gọ́vnà Ọ̀yọ́ State, gọ́vnà Anambra, gọ́vnà Kano, Kaduna, gbogbo gọ́vnà pátápátá ẹ bá fi orúkọ ìtòrọ́ máa wá wọn jáde. By fire, by what? By thunder. You must wá jáde. Let's go there. So that the federal government can actually search for them, arrest them, and bring them to justice to face the full weight of the law. The names are as follows: hunger, inflation, high pump of fuel price, minimum wage not able to stand the economy, no electricity, bad roads across the country, INEC rigging election even after the people have made their choice, high cost of governance in the country, and high cost of living, more especially for the common Nigerians, compensation of appointment using political position or seat or offices to compensate those who sponsor politicians during election, excessive borrowing for looting, the government borrow money and they sit down and share it among themselves, crude oil theft that has become norm in Nigeria, no functional refineries even as we are one of the top oil producing countries on earth, high electricity tariff in a country where there is no stable power, the 1999 constitution that has failed to develop Nigeria economically and politically, resource control that the people are clamoring for that the federal government has given deaf ear, consumption instead of production, whereby we only consume foreign goods we don't produce. We fail to patronize local content in our country. Food scarcity in a country that have vast arable land for agriculture and well-good teeming youth to farm. But the government has failed to provide food for the people.
injustice, not just in Nigeria, but even in the justice system. For there is saying that the court is the hope of the common man, but for Nigeria, the court is the first hope of the political elite and the rich class. It's a doom for the poor people. Failed civil service system, no functional educational system, for we all know that we only produce graduates who can read and write English, but no job for them. The educational system in the country has completely failed. That's why the politicians and those who have looted state funds, they don't patronize this educational system. Go and check primary schools and secondary schools and federal government-owned schools in their country and check the curriculum we are using. Japa syndrome that has become the only hope for the teeming youth of Nigeria. Corruption that has come to stay, more especially under the APC-led government. All forms of nepotism that has become the order of the day. Balkanization of Nigeria through religious, political, ethnic, and tribal lines. The country is heavily divided. Bad economic policies under the APC government from 2015 to date, and Nigerians have plunged into poverty. Removal of fuel subsidy without putting modalities in place to caution the effect, and giving out license for independent petroleum marketers to continue to import fuel at a high price. Continued devaluation of the Nigerian naira, where the currency has completely lost value, not just in the local market, but in the international market. Poverty that has ravaged every corner of Nigeria, and all forms of insecurity that Nigerians are scared to live or to sleep with their eyes closed in their own country, even when we have good military and paramilitary agencies. Police standing on the road openly and extorting the poor masses, and the government is taking it for granted. These are the few sponsors us in African socialism can list for the federal government to search for them, brought them to justice so that the protests will not take place. I think we have done our part to release the names of those who want to sponsor protests in Nigeria. The names I just called are the sponsors of protests and insecurity and all forms of social vices in the Nigerian state. Thank you so much, and God bless. Voila! Hallelujah! O ṣé ti gbọ́ orúkọ. Ìsínlẹ̀ máa mọ̀ wípé Bàbá Akíntóyè kò sí nínú orúkọ yìí. Ìgbòho Òòṣà kò sí nínú orúkọ yìí. Yorùbá campaigners ọ̀hún sí nínú orúkọ yìí. Tàbí bẹ́ẹ̀ kọ́, mi ò rò pé Nnamdi Kanu mi ò rò pé ó wà nínú orúkọ yìí. Oh my God! Ẹ máa rí àwọn orúkọ yẹn wípé ó wá láti ọ̀dọ̀ àwọn bíi Sanwó-Olú, àwọn bíi Dàpọ̀, tàbí kí lorúkọ gọ́vnà ti Ògùn state, àwọn bíi Ṣèyí Mákindé, àwọn bíi gbogbo wọn bẹ́ẹ̀ yẹn tó rántí lẹ́yìn gangan ó ń bu owó yìí fún yín. Ṣèyí Mákindé dẹ̀ jáde bóyá bíi 6 months ago tán lọ bu owó fún àwọn governors. Ó jáde àdẹ̀rí àwọn senate, house of assembly, or bóyá anybody láti lè sọ wípé irọ́ ni Ṣèyí Mákindé pa, wípé owó yẹn ò dé ọwọ́ òun. Ó dẹ̀ gbé list yẹn jáde, oye tó ń lọ fún each state, tá la fẹ́ dúró dè, tá la fẹ́ sá fún. Orúkọ rèé o, ẹ gbà wá, ṣe rí pọ́n ti list ẹ̀ báyìí. Ẹ mójútó eléyìí, ẹ má wá àwọn tó jẹ́ wípé wọ́n wà nídìí ẹ̀ jáde. Àwọn tó wà nídìí ẹ̀ òun leléyìí. God bless you, my lovely brother. We love you. You are too much. You are too much. Ẹ ti rí list báyìí. Àwọn tí wọ́n gbé protest, tán sponsor wọn jáde òun nìyẹn. Kò ń wá alálẹ́ bí alára nílùú Nàìjíríà. But ṣé báyìí ló ṣe máa rí lọ? Ilé ò gbá, ọ̀nà ò gbá, òun náà sọ gbá everybody dà. Àwọn ọmọ tẹni kan jágba gan débi báyìí gan náà gan tún káwọ́ àbámọ̀ sẹ́nu. Ilé ò ṣe bínú lọ, ìlú òyìnbó ò ṣe dé, wọ́n ti talé, wọ́n ti tọ̀nà. Fídíò kan gbé bí ìsúná bíi 10 days ago tó jẹ́ wípé ọkọ àtìyàwó tó ń fẹ́ lọ ta ọmọ wọn, wọ́n ti negotiate láti ta ọmọ wọn nígbà wọ́n fẹ́ fowó ṣe, wọ́n fẹ́ fi jápa. Ẹ wo life. Ẹ bá wa share ètò yìí, ẹ bá wa fi comment sí sílẹ̀ ńbẹ̀, ojú wo lẹ fi wò ó. Ẹ bá wa like, ẹ bá wa share sáwọn group, ẹ jẹ́ kó lọ kárí
kán lè mọ̀ wípé list orúkọ àwọn tó wà nídìí ọ̀rọ̀ protest ó ti jáde o. Bọ̀ á dúpẹ́ o, Ìgbòho ò sí nínú list yẹn, bàbá Akíntóyè ò sí ńbẹ̀ o. Orúkọ èmi náà Dr. Savio dẹ̀ sí ńbẹ̀ fa. Mi rò pé mo lórúkọ Kóìkì ńbẹ̀. Yorùbáwùyí dẹ̀ rí mi lórúkọ ẹ̀ ńbẹ̀. Gbogbo world media kò sórúkọ wa ńbẹ̀. A máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o, ọpẹ́ o. Ọ̀rẹ́ mọ́wọ́ rẹ̀ wá, ọ̀rẹ́ mọ́wọ́ rẹ̀ wá. À ń kíra wa congratulations pé àti ẹ̀yin gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà kò sórúkọ yín bẹ̀. Ṣẹ́rí àwọn orúkọ tán gbé jáde báyìí. Ṣé irọ́ ló ń pa ni tàbí òótọ́? Ẹ bá mi fílẹ̀ nínú comment section. Ẹ jẹ́ ká wá wo gọ́vnà tó ń bẹ̀bẹ̀. Kí ni reason tó ń bẹ̀bẹ̀? Ẹ̀yin youth ẹ ṣe lè tán fún wa. Ẹ já wọn láyà, ẹ ṣẹ̀rù bà wọ́n. Oh my God. Oh my God. Ẹ̀yin youth wa, you are too much. You are too much. Wọ́n ti lè máa dìde sẹ̀. Ẹ wá gbọ́ látẹnu gọ́vnà. Látẹnu gọ́vnà ẹ jẹ́ ká gbọ́. Oh my God, oh my God. Oh my God. When we Oh my God. great Joseph, you know that we have only one faith. Our pride is Calabar. Our pride is Calabar. When we destroy Calabar, after all of this, nobody will come. The pain, the agony, the hunger will be too much. If you check all countries that starts this way, they end up with a revolution. It never ends. It turns to full-blown war. Every one of us will go down. I pray that God should touch everybody's soul here. You are here as my people. You know how many times I've cried for this state. God knows. Cross River State is one of the states with the lowest income. Please, we're all young people. You all know, I always tell you that I was born into a very poor family. So I know what you go through. That is why I started trying to do industries that can create jobs. Asked in the name of God whether this state has money to pay for those industries. We're struggling. I see your hardship, I see the pain. Unfortunately, that's what I have. If we check out of 36 states, Crossriver is there at the bottom. I'm not owing salary. I'm not owing pension. I appointed 6,000 people. I'm taking another youths, 20,000 youths. I'm doing all of this because I know the situation. Please, all of you should join me to protect our state. Calabar is the pride of the whole country. Our carnival will go down. Everything we have will go down. After the looting, after everything, it can only last for a while. Then all the people run away. What will be left? Don't allow outsiders to infiltrate and destroy our state. I beg you. Anybody who is that nobody is perfect. I am not perfect. I ask that you should all please stand with me. If you see my heart, I wish I can make every one of you here a billionaire. Unfortunately, it's not with the Wọ́n padà bẹ̀bẹ̀ o, wọ́n ti ń bẹ̀bẹ̀, wọ́n ti ń bẹ̀bẹ̀, wọ́n ti ń bẹ̀bẹ̀, wọ́n ti ń bẹ̀bẹ̀. Wọ́n máa padà bẹ̀bẹ̀. Ṣe rí pé mo jó sí, mo dìde gan tí mo jó ní pé yé! Wọ́n ní kẹjọ ẹ torí Ọlọ́run, ẹ wo ọkọ mi, ẹ wo aya mi, ẹ wo gbogbo ẹ̀. Àmọ́ dúró tì yín tán ni. Ṣé pé ó fẹ́ àwọn náà wọ́n ti ń fi ilẹ̀ wípé oh my God, kò sẹ́ni tó hùn. Èèyàn mélòó ló lè bọ́ta láti lè sọ nǹkan tí gọ́vnà yìí jáde nǹkan tó sọ? Ẹ tí rí nǹkan kan. Eku òkè bí eku, ẹyẹ òkè bí ẹyẹ, ọmọ èèyàn fọhùn bí ènìyàn. Pẹ̀lú gbogbo nǹkan tó sọ yìí náà, and I'm pretty sure pé àwọn kan yìí máa wà tó jẹ́ pé because ìlú yẹn ti bàjẹ́. Irú àwọn nǹkan tó ń sọ yìí sìn, àwọn kan náà máa jẹ nínú ẹ̀, àwọn ọ̀pọ̀lọpọ̀ torí pé nǹkan ti bàjẹ́ gan. A mọ̀ wípé Rome is not built in a day. Good, fine. But nǹkan tó bàjẹ́, ó wá ń bàjẹ́ lọ. Ẹ wo iye tí dọ́là jẹ́ lẹ́nu, ẹ wo iye tí pounds tó jẹ́ lẹ́nu, ẹ wo iye ẹ̀dẹ̀ ń yá owó lọ. Ẹ jẹ́ ká tún tẹ̀síwájú. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí brother wa, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ. First place, now Africans the world over will have to be respected. If your home is not in order, certainly you cannot
Africa becomes united and becomes under a total black rule situation, what then happens to the more than 13 million blacks in America? How do they relate to your Pan-African theory? The conditions will materially change. In the first place, now Africans the world over will have to be respected. If your home is not in order, certainly you cannot expect respect living in somebody else's house. So the relations will change, and the relationship with Africans themselves will change. We say one of the biggest problems that an oppressed people face is this problem of consciousness. And consciousness is a result of awareness and ability to understand things. Africans all over America think that Africans have never done anything and cannot do anything. Consequently, once Africa is unified and socialist, being one of the richest continents on the face of the earth, should be one of the most powerful. Consequently, their relationship vis-a-vis Africa will change and vis-a-vis other citizens of the world. Ìgbà náà leléyìí, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ìgbà náà ló ti tó, ló ti dé báyìí tí ìyípadà rere tó ti bẹ̀rẹ̀ sí ní máa dé bá Áfíríkà, torí pé àsìkò náà leléyìí. Ní ẹ̀yin tí ẹ báyìí ti lọ sí orí Àjùlọ TV tí mo ní sọ̀rọ̀ sókè la wà, bèbí ti ṣẹ́jú, yes, bèbí ti ṣẹ́jú. Tán bá tìyàn títí tó bá dé ara ògiri, ó máa sá padà ni. Òun ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi, mo rò pé a ṣe léyìí ní ṣókí òun lọ́bẹ̀ oge. List orúkọ ti wà ń ta àwọn tó wà lọ́ndà protest. Wọ́n fẹ́ gbé protest jáde, òun lélẹ̀, ẹ bá wa pín, ẹ bá wa jù ú, ẹ bá wa pín, ẹ bá wa pín ká kó lè dé ọwọ́ wọn, ẹ bá wa pín, ẹ bá wa pín. Àkùkù bú wọn ń sìn bọ̀ kọ́kàn rí àwọn orúkọ yẹn tó kà sílẹ̀ yẹn kan rí wípé yes, bèbí ti ṣẹ́jú. God bless you. Mo kí wa lẹ́ẹ̀kan sí papò bójú ọjọ́ ṣe rí. Ẹ̀yin tẹ́ bá ti darapọ̀ mọ́ wa lórí Àjùlọ TV, ẹ lọ ṣàjẹkẹ́ darapọ̀ mọ́ wa. Ẹ bá wa lọ wo àwọn èyí tá à ń ṣe ń bẹ̀ náà tó jẹ́ wípé ó yàtọ̀ sí ti bíbà yìí. Bèbí ti ṣẹ́jú, òun ló wà ń bẹ̀. Báwo la fẹ́ ní ìtúsílẹ̀ ọpọlọ, ìtúsílẹ̀ ọkàn lágbára lọ́wọ́ Ọlọ́run. Ojú òní ti wà, ẹ̀yin ni máa bá èmi náà lẹ máa rí. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di lágbára lọ́wọ́ Ọlọ́run. No going back, òun làwa jó lé lórí. Ojú á gbé wa, kò ní gbé ọ̀dàlẹ̀. Gbogbo àwọn ọ̀dàlẹ̀ ẹnu wa, ọ̀dàlẹ̀ bálẹ̀ kú, ẹni tó bá dalẹ̀ ó di dandan kó bálẹ̀ lọ ni. Bó ṣe máa rí nìyẹn. Mo kí ẹ̀yin ìyá mi lẹ́ẹ̀kan sí mi, kí ẹ̀wẹ̀ ọmọ Rẹ́mọ, ntẹ́wẹ̀ ti Jẹ̀bú náà o. Nkí Kóòdù o, nkí dédé àwa ọmọ Ṣàgámù, àwa Ṣàgámù ẹwà. A ṣe iṣẹ́ ni o, a ní tójú lẹ́mọ̀lẹ́ o, a ní tẹnu gbó bí ọwọ́ Yorùbá. Ṣíjẹ̀bú mi ń sun lójoojúmọ́. Kẹ́ ẹ máa kọ́ Jẹ̀bú, ẹ máa kọ́ Yorùbá nìkan. Kẹ́ ẹ máa kọ́ Ṣàgámù, àwa Rẹ́mọ, kẹ́ ẹ máa kọ́ ẹ̀ máa bọ́nà tọ́ mi, kẹ́ ẹ máa forúkọ lẹ̀. Ní ìgbòho ìpọ̀nà wọn, a ṣe é ṣe fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run. God bless you. Ẹ bá wa like, kẹ́ bá wa share, kẹ́ bá wa fi comment yín náà sílẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ máa ń support mi láti bá mi like, láti bá mi share, láti fi comment náà sílẹ̀. God bless you. One love. Bye for now. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.